ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́rọ̀. Ní àná ni òkìkí kàn ariwo sọ káàkiri orí ayélujára lórí ohun tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho àti àwọn tíìmù wọn tó ń pè ní ìrù ẹkùn. Gbogbo wa la mọ̀ pé àwọn ìrù ẹkùn lọ sí Old Oyo National Park ní láti bí ọjọ́ mélòó kan náà ti ń lọ síbẹ̀ tí wọ́n ń ṣe àwọn investigation pàápàá tí wọ́n ń gbìyànjú láti bí wọ́n ṣe máa rí àwọn ọmọ tí wọ́n gbé lọ ní ìlú Ọ̀yọ́ tó máa dá wọn padà. Látàrí bẹ́ẹ̀ àwọn kankan ṣẹlẹ̀ ní àná nígbà tí wọ́n lọ sí Ọ̀yọ́ National Park yẹn Old Oyo National Park níbi tí ìkan àbí mélòó kan nínú àwọn tí wọ́n jọ lọ síbẹ̀ tí wọ́n ti fi ara gba ọta ìbọn lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí tó kọlù wọ́n. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kí lóhun tó ṣẹlẹ̀ gangan, báwo ló ṣe ṣẹlẹ̀, ta ni ìmọ̀ bà, kí ló ṣẹlẹ̀, ṣé ó la ẹ̀mí lọ àbí kò la ẹ̀mí lọ. Olóyè Sunday Igboho, àbúrò olóyè Sunday Igboho jàre, ìyẹn Mr Wisdom, brother mi dáadáa, wọ́n ti jáde wá ṣàlàyé wá yànnàná ohun tó ṣẹlẹ̀ gangan. Kí ni èròǹgbà ọkàn wọn nígbà tí wọ́n lọ síbẹ̀ yẹn, kí ni nǹkan tó bá ń bẹ̀, báwo ni àwọn agbésùmọ̀mí ṣe mọ̀ pé wọ́n ń bọ̀, ṣé torí pọ́n pò sórí ayélujára fi mọ̀ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan. Gbogbo àlàyé yìí lè máa gbọ́ nínú fọ́nrán tí mo mú wá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ wípé kí ló dé tí àwọn olóyè Sunday Igboho tí wọ́n fi ń record ara wọn tí wọ́n bá fẹ́ lọ sí òde báyẹn, pé kò yẹ kán máa record náà, pé ó ń fún gbígbà tí wọ́n ti ń fún àwọn ọ̀tá wọn ní information kan tó wá ni. Gbogbo ohun tó rọ̀ mọ́ ọ̀rọ̀ yìí gbogbo ilẹ̀ máa lọ gbọ́. Ṣé lóòótọ́ ni pé àwọn olóyè Sunday Igboho lọ ń da ilé àwọn Fúlàní láàmú, àbọ̀ lọ ń dalé wọn rú, àbọ̀ ń túlé wọn lẹ́yìn ní tùkùtù? Gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ nínú fọ́nrán yìí lẹ ti máa gbọ́ àlàyé ẹ̀. Mr Wisdom wọ́n ti ẹ kúkú mọ̀ pé bó bá ṣe rí gangan lẹ ṣe máa gbọ́ lẹ́nu Mr Wisdom. Ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ kò ń bókí ọ̀rọ̀ lẹ́nu brother mi Mr Wisdom. Fáwọn tí wọ́n ń béèrè pé báwo kàṣá báyìí kàwòdì, níbo la bá dé, níbo ni iṣẹ́ ọ̀hún dé dúró, níbo ni ń lọ, àti àwọn ìbéèrè táwọn èèyàn kan béèrè pé must you post everything online? Òun ni mo fẹ́ láǹfààní láti yànnàná. Àkọ́kọ́, kí nìdí tá a fi ń gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ agbágbé fáwọn èèyàn láti mọ̀? Ìdí tá a fi ń láǹfààní gbogbo ohun tá a bá ṣe tá a fi ń jẹ́ kí ọ̀sá wò ìwòrìwò, nítorí bá a ṣe ń jó kí wọ́n mọ̀ bá wa jó níjókújò. Jẹ́ kí ayé rí ọ, tọ́lọ́run bá rí ọ, jẹ́ kéèyàn rí ọ. Tá a bá mọ̀ láǹfààní láti mọ̀ gbé sórí agbágbé tí nǹkan kan bá ṣẹlẹ̀, wọ́n á ní àwọn Sunday Igboho ló lọ pa lágbájá ló ṣe báyìí. Àmọ́ ohun tá a bá ti fi léta oníkálùkù ó mọ̀ pé ibi táwọn Igboho wà ní. Àìmọye nǹkan míì tó ṣẹlẹ̀ tá a láǹfààní láti gbé sórí ẹ̀rọ agbágbé. Àmọ́ gbogbo ohun tá à ń post ẹ̀ láti jẹ́ ká yóò mọ̀ pé nǹkan báyìí làwa ṣe. Nítorí tá a bá láǹfààní láti wọnú ìlú kan, a kì kábíyèsí ibẹ̀, wọ́n sì fún wa láwọn ọdẹ tó mojú léjànú igbó yìí láti tọ́ wa sọ́nà wípé ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà. Àtàwọn fìjìláńtẹ́ àtàwọn ètò ẹlẹ́tọ̀ ààbò lájọ́ rìnrìn ọ̀hún. Sójà ń bẹ nínú wa, ọlọ́pàá ń bẹ nínú wa, DSS ń bẹ nínú wa, lakóra wa àti àwọn ọmọ Yorùbá míì lakóra wa pé kàjọṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Nítorí ìka pawọ́pọ̀ wọn mọlé láìrìn ẹ̀rùn, wọ́n pawọ́pọ̀ wọn màgìyàn, àwọn oyin wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Gbogbo mi ò fẹ́ kú kan kò lè joyè ilé bàbá ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ la fi láǹfààní láti gbé sórí ẹ̀rọ àgbàgbé. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí fọ́nrán tá a rí tí wọ́n ti ṣó gbogbo àbà àwọn Fúlàní. Bó ló ti jẹ́ bẹ́ẹ̀, bó ló sì ṣe rí bẹ́ẹ̀. Kábíyèsí Alípàtà ọba wa nílùú Ìgbòho ló pe àwọn Fúlàní. Nígbà tó pe àwọn Fúlàní, àbàtà lọ́yè wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ kan wà ń bẹ̀ tí wọ́n ń lò ìbọn tí wọ́n jẹ́ Fúlàní. Lára àwọn ọmọ Fúlàní tá a wá mú yìí, inú àbà yìí ní ń gbé. Ó wá rí àwọn tó jẹ́
bíi bàbá nínú abà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Muhammed àti olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú abà yìí lájọ ń wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan àmọ́ ká tó débẹ̀ bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́ndàgbè àwọn olórí wọn wà pẹ̀lú wa bá a ṣe kúrò ní palace láláǹfààní láwọ̀ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn àwọn Fúlàní olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀ pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Muhammed pẹ̀lú olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú inú abàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn èmi ni mò ń ṣe kámẹ́rà àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa nítorí tá a bá ṣe bẹ̀ tá a bá kú òun bẹ̀ tán táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù wọ́n àbí tí wọ́n sùn bẹ̀ ohun tẹ́ ẹ̀ ń sọ yìí kọ́lẹ́ ò mọ̀ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò rú ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àfi ń léde for future and record purposes kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ni ó bí owó oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ máa pọ́n ilé gàràgàrà mo kíyà mi princess ọmọ jọjú ọlá mo dúpẹ́ gbogbo ìgbà ìyá yìí ó máa pè mí gbogbo bá a ṣe láǹfààní láti wà nínú àwọn gbogbo rìsáàbù yìí pé Mr Wisdom ṣé ò sí nǹkan kan iná ò ní tọ́wọ́ yín o ìkankan ò ní ṣàlàáfíà yín ọ̀fin tí ẹ lẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni ọlọ́run ní ọ̀ní ò mọ̀ bá a gbọ́ tiẹ̀ I really appreciate whosoever concerned about our movement lábà yìí nígbà tá a dábàá yìí a máwọn ọmọ méjì ń bẹ̀ a kó wọn fẹ́ ṣọ́ aláàbò ìgbà tá a kó wọn fẹ́ ṣọ́ aláàbò làwọn olórí ìlú yìí nítorí àwọn Fúlàní yìí náà àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé kìí ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀ nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn ẹ máa rìn over 30 minutes drive kìí ṣe ṣe driving at speed of 60 or 70 ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn kò ṣe pé akàndédé wọbẹ̀ nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa Miyetti Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Muhammed làjọ kọ́wọ́ rìn kìí ṣe pé kinní kan àmọ́ tá a bá ṣe bẹ̀rẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde wọ́n ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú àmọ́ a kó àwọn aráàlú yìí bíi 4 lọ́wọ́ àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́ nítorí arọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀ ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà á bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò a sì láǹfààní láti lọ tú àwọn inú ilé yẹn láti kọ̀ǹfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní a sì dúpẹ́ lọ́wọ́ olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró wọ́n fa kí n ṣe kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó yẹ pé àwọn kó fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn àmọ́ lẹ́yìn oṣù 3 àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kiri yìí fáwọn concern gbogbo ohun tá à ń ṣe olórí Miyetti Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa àwọn sójà wà pẹ̀lú wa kìí ṣe pé a kàn lọ ń dágbólu we don't take law into our hands. And every update was given to the Commissioner of Oyo State. Every update was given to the DIG. Fẹ́yìn tẹ́ ẹ mọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrè.
èyí tó tún dà bẹ́ẹ̀ òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí ìbọn gbà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀, nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè, nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pe bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí. Lódidi bí ọjọ́ mẹ́rin kò sẹ́ni tó fomi kára. Oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó, àmọ́ bó o ni ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ. Aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC. Ó rí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà. Kò sì sẹ́ni tó lè gboríyìn ẹnìkan. Bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa. A lera wa kọ́ka ó síwájú kí sèbé ó tẹ̀lé ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀. Kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú, kò sẹ́ni tí ń bá Gani jà. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kò gbẹ́rù dórí. Orí yẹn kí ni wọ́n ń gbà? Báyé bá ń fi ọ, ayé ló fi ọ láfẹ̀ẹ́ pani. Bọ́ bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀, ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀. Mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́. Wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà. Oríyìn bí kíni? Oloye Sunday Igboho doesn't discriminate anyone. Àwọn àjọ vigilante wà pẹ̀lú wa. Tá a jọ ń wọnú igbó yìí. Àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa. Àwọn àjọ Nigbati wà pẹ̀lú wa. Àjọ ń pawọ́pọ̀ wípé bó la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní. Àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn. Adọ́dọ̀ba Ìgbẹ́tì nílé Oloye Muya Àjíbòkè. Kábíyèsí tún pé àwọn vigilante ibẹ̀ yìí pé kí wọ́n kún wa lọ́wọ́. Kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọbì kan. DIG knew about it. Mo kí bọ̀dá mi bàbá Michael dúdú Igboho ìkẹ́kọ̀ọ́ òdì ṣàlàáfíà yín. Whoever that look down at you will always come back and meet you at the great top. Gbogbo ìgbà làwọn náà ń pè mí pé Àkànbí ṣínà tí ò sí wàhálà. Mo dúpẹ́ o, mo dúkẹ̀kẹ́ òkun. Gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí mọ́jà gbọ́ kò sí ń bẹ̀, bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè. Onílùú ò ní fẹ́ jí ó tú. Ó wá rí bó lọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bó ló ṣe ṣẹlẹ̀. À ń bọ̀ láti Ìgbẹ́tì. Àwọn onugbó reserve. Ìgbà tá a débẹ̀ la báwọn ọmọ méjì ọkùnrin. Àwọn ọmọ tá à ń sọ yìí, ìkan bóyá bí 24, ìkan bí 19 years. Àwọn ọmọ yìí ni wọ́n yin barrel. Bí wọ́n ṣe rí wa, wọ́n sáré wọnú igbó, asáré park. Wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó nítorí agbede bí tá a ti rí wọn ní rìsáàvù yìí. Mọ́tò ò lè rìn bẹ̀. Ó dínà. Ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí. Ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kìí ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow. A wá pàdé àwọn ọmọ ìbí wọ́n ṣe rí wa, wọ́n sá wọnú igbó. Akànsáré park ni. Gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ. Táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù. Ẹni tó sáré wọbẹ̀ níbọn yẹn bá. Ìbọn yẹn cartridge yẹn ìbọn yẹn AA ní bí 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀. Bí mẹ́fà ó wọ̀ lẹ́sẹ̀. Àwọn tí torí tí ìbọn yẹn bá yìn àwọn ìbọn bọ́rìsì yẹn ló máa fọ́n. So ó gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé, ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì. Ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé lásáré gbé padà sí títì. Wọ́n sáré dé, ó sì mọ̀ Ìgbòho láwà, ìlú òkè láwà.
gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọta yẹn jáde níbẹ̀ wọ́n yọ ọta méjì kúrò níbi kan báyìí wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí ìgbà tí wọ́n yọ ọ́ tán la wá kó ń bẹ̀ a kó àwọn ọmọ méjèèjì yìí a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò ṣó mọ̀ ṣáṣe fídíò àwọn tá a mú ṣó mọ̀ àwọn tá a mú ṣó orí fídíò wọn tà bó orí fọ́tò wọn tà fún wọn tó láà heart tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn ẹ bá kú ti ya wèrè síbẹ̀ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀ tẹ́bẹ́ mi mò ń yà á èmi mò ń post ẹ̀ gbogbo ibi tó o bá ti rí fídíò ọ̀dọ̀ mi lo ní kálukú tí ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀ ọkùnrin tí ìbọn wá báyìí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọta bíi méjì jáde ṣùgbọ́n bíi mẹ́fà bíi méje ló wà nù ẹsẹ̀ yẹn wọ́n pe méjì ó kù márùn-ún ìyẹn ṣẹlẹ̀ bóyá bíi 4 days ago lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà àwọn náà yín tí wọ́n mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn ó bá ń bì ó dà pé bíi mẹ́ta náà bọ̀ òun náà àsìkò òun àti àwọn tiwa tìbọn bà àsìkò wọn lọ sí hospital DPO wà ń bẹ̀ mọ́jà gbọ́kùn sí ń bẹ̀ kò sí sàkámàǹdì kankan a kó wọn lọ sí hospital wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá wọ́n sì pe àwọn ọ̀tá yìí jáde àwọn tá à ń sọ yìí ara wọn ti yá àmọ́ ohun tó jẹ́ ń post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni kó wá mọ̀ wípé wọ́n àti o mẹ́wàá ń ṣẹlẹ̀ níjù èyí tó tún dà bẹ́ẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí tí gbogbo wa ò mọ̀ igbó rìsáàfù yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà oúnjẹ ó sùn wá bọ̀ nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye nítorí ó lọ já sí Nìjẹ̀ ó já sí Sókótó rìsáàfù yẹn ti pọ̀ jù àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára nínú gbó rìsáàfù yẹn ṣe mọ̀ wípé àwọn kan ń jí máìnì wà ń bẹ̀ wọ́n ń jí máìnì wà ń bẹ̀ máìnì tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn gbó rìsáàfù yìí tó ṣe pé ìwọ tó bá débẹ̀ wọ́n ti sọ dìlú wọ́n ti tẹ̀lú tó síbẹ̀ ara wọn ọba wa míì náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ń bẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀ ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue àmọ́ bẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí ó yẹ kíjọba àpapọ̀ mójútó ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fọ́ndàgbè sígboro ni wọ́n fi ń jáwé èèyàn kó mo ń bọ̀ ni wọ́n fi ń jáwé èèyàn kó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gbó rìsáàfù yìí tó o bá ń gbọ́ mẹ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa máìnì ń bẹ̀ àwọn wo ló ń wa máìnì ń bẹ̀ ta ló fún wọn láṣẹ ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní báni ẹ lè gba bọ́ọ̀lì wọnú gbó rìsáàfù yìí ẹ lè gbàgbẹ́ tì wọ́n ní ojútùú ń bẹ̀ gbogbo ọmọ òkè ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀
àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante, wọ́n dá ní vigilante nínú ibẹ̀, wọ́n ń ṣe ayé mi ń bẹ̀ yìí. Gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà ń bẹ̀ nínú gbó rìsáàfù yìí, ní gbó rìsáàfù yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀, àwọn kinní tí wọ́n fi ń break stone wọ́n fi táwọn fi ń kó ọrọ̀ ajé kò ń bẹ̀. À ń fa àkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS. Tẹ́lẹ̀ rí Olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́, wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀. Olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bíbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀. Lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú gbó reserve yẹn lọ. Oríyìn kìnnì. Mo kí ìyá mi Tóyìn Tomato bó ṣe ń lọ, ọmọ onímúṣe àjínà, ọmọ onímúṣe àná tòru. Mo kí yín, mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè. Gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ́ọ̀jì. Ṣé kí n sọ fún ọ wípé ṣé o lè fi ru Portable tọrọ ọmọ? Ìwọ obìnrin tó ń gbọ́ náà, ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọ ọkọ rẹ̀? Ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè, tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ ń ta gbangba. Irú ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn náà wọ́n ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì. Ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀-èdè yìí àbí tí làákàyè ẹ̀ kù díẹ̀ káàtó. Àmúgbó sọ̀rọ̀, wọ́n ń pè ọ́n wèrè, onídìdìrín ló ń jẹ́ àti ṣùgbọ́n àti ṣù ẹ̀gbẹ́, ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn. People see who you are before they listen to whatever you have to say. Ẹ̀rí irú èèyàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn ń gbọ́rú ẹ̀rọ ẹnu ẹ̀. Portable is nothing. Mo kí bọ́dà Abdulkabir Rashafa lára àwọn tá a jọ láǹfààní, tá a jọ kẹ́yẹ, tá a jọ wọnú gbó rìsáàfù yìí rèé. A níbi tí wọ́n máa ń jókòó sí. Àmọ́ gbogbo ohun tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀, a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwàlà pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue. Àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe ti wá dé ló jẹ́ kẹ́ mọ́ rí fídíò. Ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé. Tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bí 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn, kí ló sọ? Ó ní wọ́n fi kíní ìjàlè ìkàmọ̀ ni wọ́n o. Inú ìlú tó orí tá a wọ̀, olórí Nigbati Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed, àjọ wọnú ìlú yìí ni. Òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú ń bẹ̀. Wọ́n láwọn ti pẹ́ ń bẹ̀, wọ́n ní gbogbo nǹkan làwọn fi kún Olóyè Májàsọ́lá lọ́wọ́. Àwọn no dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran. Wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn. Ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú, màá post fídíò yẹn, tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀. Àwọn náà gbogbo àwọn ọmọ wọn, àwọn náà wọ́n fura sí wọn fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn. Tí wọ́n bá mú yín dé nù ìlú tá ti tẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn, gbàgbé ò lè mọ̀ bẹ̀. Nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní ámbẹ̀lì ẹ̀sìn. So wọ́n wà ń bẹ̀, ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbé. Kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà ní pápá táwọn òwò náà kan. Ó débi ẹ̀rùlẹ̀rù níbọ̀ nígbà tí wọ́n rírú ẹ̀rí lánàá. Àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún 3-4 àrí wọn tí wọ́n ń sunkún, sáwọn onímọ̀ kámẹ́rà fún yín ni.
àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹ̀ ní. Àmọ́ ìdí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday Igboho pé acting ni wá wò ó ṣé act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ jáyìnbọn lù ọ́. Lẹ́fì mọ̀ wípé àwa ò act. We are determined to secure our land. We have focus and with full determination. Why are we acting? Acting for what? Lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán, lẹ́yìn ìgbà yìí gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Gbópẹ̀. Tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàndánù rẹ̀ sí àwọn yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwa tá à ń post we are not daft. À ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa. Kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa. Kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa. La fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti débí o, ẹjẹ́ àwò àti dé tọ̀hún o, inú igbó tá a ti lò bí 2 days ṣẹ́gbó fídíò 2 days rẹ̀ rí yẹn ni. Èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Orí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ kan mọ́ wa lọ́jọ́ kìíní àná, ó ti jẹ́ agbọ́n wípé ẹ jẹ́ kájé ohun káyé ọmọ jẹ́ ọmọ bó ṣe ń lọ. A sì ráwọn kan orí olóyè mọ́jà sọ́nà ò bẹ́ nìkan jà, kò bẹ́ nìkan bínú. Ìgbésẹ̀ rẹ̀ is taking the step accordingly. We are meeting with the elders in the town. We meet with the hunters. Meet with the kings. Àwọn ọba wọ́n pè wá, wọ́n bá wa sọ̀rọ̀ wípé báwo ni. Ó wáyé tó bàyàn nú jẹ́ jù. Àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n ń fi ṣe àwọn èèyàn wálẹ̀. Ẹ má jà parọ́ tanra wa. Bí kú ilé ọ̀pá ni tòde ò lè pànìyàn. Wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dún òṣèlú. Àwọn nugbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọfí wà. Kọfí kìíní. À ń jìjà pé káráwọn kan ẹni òfin kó nílé ó gbélé. Láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì. Ta ni ò mọ ọgbọ́n ká fẹnu sẹ́nu káwàtì. Ohun tí ó sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ni wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Òkè Ògùn. Wọ́n ń kó mining, wọ́n ń kó yàláyà mining nínú igbó rìsáàfù yẹn. That they don't want them to be exposed. Ibo làwọn Fúlàní àbáwọn tí wọ́n wa kùsàbẹ̀ tí wọ́n ń ríbọn. Àwọn China tí wọ́n wá ń rajà lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe exchange láti fi gbàbọn. Láti fi ṣe kíni? Láti fi gbàbọn. Àwọn ni wọ́n fún wọn níbọn. O ò ní débẹ̀, wọ́n ń pè bìkan ní bọ́ní. Ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́. A lọ ọjọ́ kejì state governor ní òun declare coffee. Ṣẹ́yìn ò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee. Tó bá ṣe pé fíìmù là ń hàtì kí ló mú jọba yẹn pé eré pálá àwọn eléyìí ṣe kò ní ìdíkà declare coffee. Ṣé ẹ mọ̀ wípé a ti fẹ́ máa kàn ìfún ni? Àmọ́ wọn ò fẹ́ ọ̀lú òǹdarí ta ní ọ̀bọ̀ ọjọ́. Gbogbo wa là ń kọ̀tàn.
albiru la yabuna gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé wazobtu la user gbogbo ìwà kan ló